wọ́n ní pé àwọn ti gbọ́ rí tí mo sọ wípé tó bá jẹ́ wípé mọ́ṣáláṣí tí ẹnìkan kọ́ mọ́ ilé rẹ̀ bọ̀ àwọn jàmáà mùsùlùmí ní àdúgbò òun ni wọ́n ń lò wípé rẹ́ńtò náà ń gbénu ilé yẹn òun náà ní ẹ̀tọ́ sí jámọ̀ ìgbà tó jẹ́ pé etí jámọ̀ wá wà fún gẹ́gẹ́ bí àlàyé tí mo ti ṣe ṣáájú òun ni rọ́fù al-haraj ibi ìnira tó wà níbi pé káwọn èèyàn wá nínú òjò òun ni ṣẹ̀ríà fẹ́ gbé lọ báwo wá ni àwọn tó jẹ́ pé kíní yẹn ò já sí ìnira fún báwo ni yóò ṣe wà fún àwọn náà àbẹ́ẹ̀kọ́ náà ìdáhùn ní ṣókí ò ní pé ẹ̀rí pé jámọ̀ èyí tá a fi pè ní jámọ̀ ẹgbẹ́ orun jàmáà ń bẹ àbẹ́ẹ̀kọ́ ó túmọ̀ sí pé Yorùbá máa sọ pé ọ̀pọ̀ èèyàn ló máa ń jẹ́ jàmáà ẹnìkan ò kì í jẹ́ àwádé ní tó bá ti affect jàmáà ó ti affect afrod náà ni naam just like àlàyé tẹ́ ṣe anabi sallallahu alayhi wa sallam nínú òjò anabi máa sọ fún mu'adhin pé kò sọ pé sallu fi buyutikum ẹ kírun nílé yìí anabi ni ó sì lédè wọn ní jámọ̀ anabi tó fẹ́ lédè wọn ní jámọ̀ àwọn yòókù wá láti lé wọn ilé anabi sallallahu alayhi wa sallam sí masalasi òjò onípákó tó wọ́ bẹ́ẹ̀ torí pé anabi máa wà nínú masjid nínú masalasi tí ó na orí sí yàrá àyàwó Aisha radiyallahu ta'ala anha tí yàwó Aisha ó bá yarun ẹ̀ ó mìn pé movement anabi sallallahu alayhi wa sallam láti inú yàrá wá sí masalasi kò sí haraj kò sí nira kankan bẹ́ẹ̀ yálà òjò wà àbí kò sí òjò bọ́ńgbà tó jẹ́ pé tí jámù wà fún ó ní jàmáà mùsùlùmí ìgbà tí ó jẹ́ pé jàmáà mùsùlùmí ni àwọn táwọn náà ń gbé inú ilé tí wọ́n kọ́ mọ́sálásí má ara jàmáà mùsùlùmí ò ní wọn àwọn náà ó ṣàǹfààní pẹ̀lú jámù yẹn nítorí òmùọ̀mù ọ̀rọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tó sọ yí pé wa qumu lillahi qanitin èyí tó ń jẹ́rìí fún pé solatul jama'a ìran jama'a ọ̀ràn yẹn ní fún gbogbo ẹni tó bá jẹ́ ọkùnrin mùsùlùmí abẹ́ẹ̀kọ́ ni solatul jama'ati afdalu min solatil fadhi bi 27 daraja Ànábì ní ìrun jama'a ó lóore ní ìpọ̀nà 50 ju ètò èèyàn dákì lọ so ní ipò téèyàn ò ní lọ́dọ̀ Ọlọ́run Ọba so ipò tó ju 27 aládàákí lọ ilẹ̀ yóò ní ìgbò jẹ́ pé ìrun amákiní jama náà ni jama ara jama àwa náà ni àwọn tó ń gbé inú ilé yẹn lásìkò yẹn àní yọ wọn kalẹ̀ tó bá jẹ́ pé sábàbí ní tafẹ́ fi kí jámù sábàbí tó wà mashru' sábàbí tí ó wọlé shar'an ni ẹ̀rí tó de imam iná ló máa de àwọn táwọn náà ń gbé inú ilé pé Ànábì sallallahu alaihi wasallam ibi tí ó ti jáde inú ilé rẹ̀ ni ṣùgbọ́n torí pé maslaha àwọn jama akọ̀dámà rẹ̀ lórí maslaha ẹyọ ẹnìkan àwọn mùsùlùmí tá a fẹ́ ṣe rọ́fùl haraj fún tá a fẹ́ kí ara ó ní wọn tá a fẹ́ kán dáàmú wọ́n pọ̀ ló ń ka àwọn sì ní àní consider ẹyọ ẹnìkan àbẹ́yàn méjì tó jẹ́ wípé àwọn lè wọnú mọ́ṣáláṣí láìsẹ̀ kó dùpa wọn wọ́n jọ jẹ àǹfààní jámù yẹn náà ní insha Allah so barakallahu fikum naam naam wa alaikum salam wa rahmatullah naam náà kán máa pé ok náà wọ́n ní pet names tí ọkọ àti ìyàwó lè máa pera wọn nínú ilé táwọn ọmọ bá dàgbà tán ṣé wọ́n tó lè máa pera wọn bẹ́ẹ̀ so ó depend lórí náà náà
wọ́n ṣe ń pẹ̀lú àwọn náà iná ni pé irú àwọn orúkọ tí ọkọ àti ìyàwó máa ń pẹ̀lú àwọn láti múnú ara wọn dùn pé ǹjẹ́ wọ́n lè máa sáwọn ọmọ yẹn náà tán bá ń pè àwọn bàbá àti màmá wọn bẹ́ẹ̀ pé ṣe àbúrò wà ń bẹ máa pín sọ́nà méjì. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ó ní pé ìgbà táwọn ọmọ tán bá ń grow tó jẹ́ pé wọ́n àti ìdé sínú tamyiz tán àti ìdé ọjọ́ orí tó jẹ́ pé wọ́n mọ̀ ọ̀tún yàtọ̀ sósì ẹgbẹ́ tó jẹ́ ará àta gan wọn ní máa yàtọ̀ láàrin tí wọ́n lo ó fún àtẹni tí wọ́n lo ẹ fún bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ẹ̀kọ́ eré ilé àlàáfù wà ń bẹ nítorí pé wọ́n àti ìmọ̀ kọ́rọ́ bá sínú taklif wọ́n àti ìmọ̀ súnmọ́ gbàtà lè máa fún wọn ní assignment lókè intestine sọ ni a lè lá nǹkan bọ̀ wọn lọ́rùn bọ̀ tó bá di pé wọ́n ń grow ẹ̀kọ́ tí Quran kọ́ wa náà yóò reflect nínú gbogbo orientation àwọn ọmọ àti training wọn ni fàkójú onísìn ọlọ́ba sọ fún àwọn Suratul Nur ipe àwọn ọmọ wa liyasta'dhin minkum ká máa gbà yọ̀ǹda láti wọ ọ̀dọ̀ wa láwọn àsìkò mẹ́ta olúwa ní min qabli salatil fajr àwọn ọmọ wa tán fẹ́ wọ́dọ̀ wa síwájú àsùnbà ká máa gbà yọ̀ǹda tán bá fẹ́ wọlé bákan náà wa hina tad'una thiyabakum min adh-dhahira àtìgbà tí ẹ bá ń bọ́ra lẹ̀ ní ọ̀sán gangan ẹni tó bá ti gbé ilẹ̀ Lárúbáwá tàbí tó bá ti lẹ́spẹ̀rẹ́nsì ilẹ̀ Lárúbáwá rí yóò mọ̀ wípé àsìkò tó dùn lò nílẹ̀ Lárúbáwá onílẹ́yìn Maghrib dàsùnbà so àwọn àsìkò yẹn wọ́n máa ń ṣe activities lọ ni so tán bá ṣe activities díẹ̀ lóru tán sùn ìwọ̀nba balance wọn tó kù láàrin ìgbà tí ó bá di pé ọ̀sán bá mú kó tó di pé zórí tó èlò máa ń jẹ àsìkò yẹn àsìkò padà lọ lílọ relax ni ìyẹn ni wọ́n ń pè ní qaylula torí bí wẹ́dà tí wá ṣe rí ń bì ní ó jẹ́ ká mọ pàtàkì irú nǹkan yẹn olúwa ní àsìkò qaylula yẹn náà tí àwọn ọmọ yín tí wọ́n bá fẹ́ rí yín kán gbà yọ̀ǹda ó wá ní ẹlẹ́ẹ̀kẹta wa min ba'di salatil fajr wa min qabli wa min ba'di salatil isha olúwa ní thalathu awratin lakum àti ní ẹ̀yìn ìṣáì olúwa ní àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ àwọn àsìkò tẹ́ máa ń wà ní òhò ni àwọn private moment yín òun ni ó túmọ̀ sí pé Ọlọ́hun subhanahu wa ta'ala ó fún wa ní ẹ̀kọ́ pé access ọmọ sí òbí ó máa wà restricted láwọn àsìkò yìí wádìí kí ló wá sọ wọ́n ni wa idha balagha al-atfalu minkumul hulum àwọn tá a pè lọ́mọ kéékèèké tá a ní kẹ́ train pé láàyè mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n gbọ́dọ̀ máa gbàyọ̀ǹda o ẹ̀wù tó lọ́wọ́ bá sọ ọmọ tó jẹ́ pé ọmọ bíi 6 7 àbí 3 4 tó jẹ́ pé wọ́n ti mọ̀ pé ọmọ bíi 4 5 ọlọ́wọ́ ni ká máa gbàyọ̀ǹda lásìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣẹ́ńgẹ́tì ni ká train àwọn ọmọ wa tó jẹ́ pé wọ́n àti dàgbà jù ká máa gbàyọ̀ǹda wọ́n lásìkò mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní thalathu awratin lakum àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn àsìkò tó jẹ́ pé àwọn àsìkò kó ìhòòhò yìí ni kí ẹ náà imagine ọmọ ọdún 7 ọmọ ọdún 8 ọmọ ọdún 9 èèyàn kó wọlé kó bá èèyàn lóbìnrin kó bá aṣọ àwọ̀sùn lára obìnrin àbí kó bá bàbá rẹ̀ náà ní ipò tí ò yẹ kó bá láwọn àsìkò yẹn olúwa ní àwọn ọmọ gan á máa fún wọn ní training nígbà tán ti wà ń kéékèèké tó bá jẹ́ pé àwọn ọmọ tó jẹ́ pé wọ́n lè já wọlé wá bá wa á fún wọn ní training láwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yẹn gbogbo wa náà la mọ̀ pàtàkì àsìkò méjì ń bẹ tá a bá tiẹ̀ mẹ́yọ kan min qabli salatil fajr kó tó di pé a lọ sàlfàjárì wa min ba'di salatil isha kó tó di pé lẹ́yìn ìṣáì tá a bá wọlé tán lálẹ́ kálukú náà ló mọ bó ṣe máa ń wà tó bá jẹ́ ẹni tó jẹ́ lọ́kọláya ọlọ́wọ́n ni wa idha balagha al-atfalu minkumul hulum àwọn tán wá jẹ́ àwọn ọmọdé
tán bá ti dé ipò bàlágà falyasta'dhinu kama sta'dhana alladhina min qablihim, kán máa gba ìyọ̀ǹda irú èyí tágbàlagbà máa ń gbà. So túmọ̀ sí pé wọ́n wà ní kékeré gan, á ti fún wọn ní ẹ̀kọ́ pé nǹkan báyìí lásìkò báyìí ò gbọdọ̀ wọlé o, àfikò gba ìyọ̀ǹda. O ní access sí dádì àti mọ́mì anyhow lásìkò yẹn. Tọ́lọ́run bá kọ́ wa nírú ẹ̀kọ́ yáyì báyìí, èyí tèmi feel kò yẹ ká mú ń bẹ̀ ò ní pé kíní ẹ̀ máa affect gbogbo system náà lé. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́mi máa ń sọ ipe ṣẹ́rí àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ tó jẹ́ pé ó wọnú ara wọn ni, kọ́lọ́run ọba jọ, kọ́lọ́run dákun jọ jàre bí àṣà àwọn bàbá wa lè Yorùbá, òní Ọlọ́run jọ jàre kí ó láàánú wa. Àwọn kankan bẹ́ wà ń bẹ̀, àwọn kan bẹ nínú ọ̀rọ̀ pé à ń fẹ́yàwó méjì mẹ́ta tó jẹ́ pé ìnira díẹ̀díẹ̀ máa wà ń bẹ̀ fáwọn obìnrin, tó sì nídìí pé bàbá ń sọ ká máa yàn ká máa sí i. Fàpèjú ẹni sìn, àdámọ́ obìnrin ó ní pé tó bá délé ọkọ rẹ̀ yóò ti ní àwọn tó ti forí rò bí ó sì ṣe pẹ̀lú ọkọ rẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ọ̀dà tó bá yẹ pé ọkùnrin tó wà nínú ilé tó jẹ́ wípé ojú karama kò sí privacy fẹ́ni kọ̀ọ̀kan, obìnrin ò ní ráàyè ṣe gbogbo tó yẹ kó ṣe ní pé ó ti ẹ̀fẹ́ ṣe ọ̀sẹ̀ ìyàwó, kí ní ẹ̀sìn máa jẹ́ nǹkan ìbànújẹ́ fún wọn. Pé ó ti nírò àwọn aṣọ tí ó fẹ́ wọ̀ lójú ọkọ, ó ti nírò pàdé tí ó fẹ́ pàdé ọkọ tọkọ bá ti bí iṣẹ́ bọ̀, tí kìíní yẹn bá wà lójú kan tó jẹ́ pé ojú kára wọn mọ́, tọmọ sì ti wọlé, ẹni tó ń bá ń wọlé gbẹ̀yìn yẹn o ní ó sọ fà á pé ilẹ̀ ti kún. Ọ̀rọ̀ tí mo ń sọ yé wa, unlike kó jẹ́ pé ó wà ní ààyè ibì kan, kódà kó mọ́ ju kó tó pó báyìí lọ tẹ́gbọ̀n òun nìkan lónìí. Ẹ̀wọ̀n ní sísó lè rọrùn kí obìnrin kó wọṣọ àwọ̀tẹ́lẹ̀ wá pàdé ọkọ rẹ̀ ní sitting room tó pa wọ́n pọ̀, kó lè rọrùn. Torí pé bí ó ṣe máa ro tìyàwó èyí tó bá ń lé àbí ìyàwó kejì, bẹ́ẹ̀ náà ni ó máa ro ti àwọn ọmọ táwọn náà ti ń dàgbà bọ̀. Tóbìnrin mi bá sọ pé òun fẹ́ ṣe, àtún á mú pé ó yà sá, ṣùgbọ́n ó sì fẹ́ ṣe tìyàwó òun, torí pé gbogbo àwọn tó ti kó dání òun, ebi ọkùnrin gan náà rà sínú ẹrù ìyàwó. Nísìnyí bí yàn bá ra gold tí ò bá lò, kí láǹfààní gold tó rà? So bí yàn bá ra gold, wọ́n ní bí yàn bá fowó ra òòyì, ó yẹ kó ṣe kí ni? Ó yẹ kó kọ́ olóòyì lójú ni. Ló fi jẹ́ pé àárín yẹn mo rọ̀ wá gbogbo ẹni tó bá fẹ́ ṣe mathna wa thulatha, ẹjọ́ ẹ jẹ́ ká wo àárín yẹn dáadáa. Tó pé Ànábì wa sallallahu alaihi wasallam, Ànábì sọ pé la darar wala dirar, la darar wala dirar. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì ni má ṣe ìfara, má fara nìyàn, yálà ó gbà lérò ni àbí kò tiẹ̀ sí lérò gbà rẹ̀, méjèèjì náà ni. La darar, má fara nìyàn, yálà kó jẹ́ pé kò sí lérò gbà rẹ̀, wala dirar, abó tiẹ̀ gbà lérò, méjèèjì àìṣe fún yàn. Nǹkan mi a máa ń ṣẹlẹ̀ tá a máa ń ṣe sáwọn ọmọ ìyá wa, tẹ́bí a mọ̀ pé ìnira ni ó sì já sí ìnira fún wa. Kéèyàn fi obìnrin, kéèyàn fi wọ́n síbi tí ojú ti ká wọn mọ́ ìyàwó tuntun, ìnira ni ó máa já sí fún wọn. Irú àwọn nǹkan báwọn nínú àwọn nǹkan tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ń lọ nínú àwọn ọmọbìnrin míì tó jẹ́ pé wọn èyí rí ẹni tí wọ́n fẹ́ ro tiwọn fún, yóò sì máa jẹ́ nǹkan ìbànújẹ́ fún wọn. Gbogbo ẹni tó bá fẹ́ ṣe ìyàwó méjì mẹ́ta, ẹjọ́ àárín yẹn jẹ́ ká máa wò, nítorí pé kò yẹ kí a máa fi àwọn ọmọ tó ti wà ńlẹ̀ àti ìyàwó tá àti ọkọ fẹ́, kò yẹ kó jẹ́ sábàbí àìnílé túra kẹ́yìn tí ń bọ̀. Ilẹ̀ olóyìn fi wọ́n rò pé ilé tó ń tiẹ̀ wáyé gan bí ìgbà tó ń tiẹ̀ wá ṣẹrú, àbí bí ìgbà tó jẹ́ pé òun kàn wá pé ilé ayé òun ò tiẹ̀ fúlù dáadáa. Tó bá wá gbọ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ táwọn ń ṣe yọ̀tọ̀ mi, táwọn ń ṣe yàtà yòtò, yóò máa wò pé òun náà tiẹ̀ wá ṣe gbogbo eléyìí rí kó tó di pé ó náà wá di ẹni tó jẹ́ pé kò lè paramọ́ púpọ̀. Àárín yẹn ẹ̀rí pé ó delicate, but ó wà very very important. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n dẹ́ rí sọ,
so ẹni tó bá ń plan pé abẹ́ṣe mọ́sánná abẹ́ṣe sùlásà bó ṣe dùn tóun náà tá a bá plan àárín yẹn dáadáa a lè má rí àǹfààní rẹ̀ yóò sì já sí ìnira lọ́pọ̀lọpọ̀ fún àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ obìnrin torí pé tí ilé bá wà tó bá kára wọn mọ́ bó ṣe rí kó gbá àyè tó bá ti kára wọn mọ́ kì í sábà sí pé kónkálukú náà yẹ sá tó gbé láàrin ọmọ sí ìyá gan ó níbi tá a lè nà yẹ sá mọ́ bẹ́ẹ̀ ni ẹbẹ́ kọ́ ṣùgbọ́n sí ẹ̀mọ̀ pé yóò ti mọ ìyá la ipe ebi òun ti ṣe tòun rí tí ẹni tó bá ti ṣe ti ẹ̀ rí òkè nísìnyí kí n rí ọkọ àtìyàwó kan kẹ́kẹ́ máa ṣe sóòsòsò ṣe àwọn ẹlòmíràn arúgbó sogeri dákun bá ń sí tíà téèyàn bá ti ṣe tèèyàn rí kò ní dúnyàn bọ̀ téèyàn bá ṣe tèèyàn rí ẹjọ́ téèyàn bá rẹ̀ ti ń ṣe yóò mọ káyàn lápẹ́ wọn àdé ń ṣe kíní yìí ń rí bí ṣe kíní yìí mo rò pé à ń gbọ́ mi yé so in essence táwọn ọmọ bá ti ń dàgbà review gbọ́dọ̀ máa bá gbogbo nǹkan nínú ilé yìí kí ni review tí ó máa bá gbogbo nǹkan nínú ilé inú review tí ó máa bá gbogbo nǹkan nínú ilé ni pé aṣọ táwọn ìyá lè wò ó yàtọ̀ síra wọn ẹ jẹ́ wà practical okay practical cases emergency ibi kankan emergency ọ̀dọ̀ mi nísìnyí configuration ibi tí mò ń gbé ọ̀nà méjèèjì tí mo ní ó jára wọn ìjára àwọn ọ̀nà méjèèjì yẹn kò bùkátà ìyọ̀ǹda lọ́dọ̀ àwa tá a jóbi wáádé ṣùgbọ́n ó ń bùkátà ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn tán jọmọ ṣe ń pé restriction kan nìyẹn ó túmọ̀ sí pé kè oníkálukú pẹ̀lú ọmọ rẹ̀ wọ́n lè wà níbi tó wà permissible ma permissibility oníkálukú pẹ̀lú ọmọ rẹ̀ yẹn èyí ó kọ́kọ́ rí achieve ẹlẹ́ẹ̀kejì ni pé òfin ìlónú ilé generally ó wá lófin òfin ìlónú ilé tó gbé alhamdulillah gbogbo kálukú ti ṣe tiẹ̀ náà rí òfin ìlónú ilé wà kù síbi wípé gbogbo oníkálukú aṣọ gbàgẹ̀rẹ̀ láàmà wọ̀ a sì gbọ́dọ̀ máa wọ àwọ̀tẹ́lẹ̀ tó bá ti jẹ́ pé a fẹ́ jọ pàdé ara wa torí pé títí màmá ni wọ́n fi máa díwọ̀n àtọ́mà wò ẹ bá ti lè díwọ̀n ti màmá yóò ṣe kíni yóò díwọ̀n àtọ́mà wò ọ̀rọ̀ tí mò ń sọ Yorùbá ni mò ń sọ ó pé tó bá ti rí báwọn àmà ẹ má fún àmà lójú tá a bá ní ò sí fíìmù ẹ má jà sí fíìmù tínú ilé náà ó ṣe pé in that case restriction wà freedom wà in tó ń fa review yẹn ó ní ìdàgbàsókè àwọn ọmọ mo feel pé nǹkan yẹn gbogbo family náà ló gbọdọ̀ ní version tá a fi ṣe mo dẹ̀ bẹ́ẹ̀gì fún understanding àwọn obìnrin l'aspect yẹn ó wà very important ṣe rí ẹ má jẹ́ ká tan ara wa jẹ in tó dàbí kójú kára wọn mọ́ ó dájú kó kálukú máa gbé lọ́tọ̀ọ̀tọ̀ lọ kí ni mo mí pẹ̀lú pé kójú kára wọn mọ́ yẹn kò túmọ̀ sí pé kò lè sí 4 flat nínú ilé kan kò lè túmọ̀ sí pé kò lè sí 4 apartment ní under roof kan ṣe kójú kára wọn mọ́ náà nìyẹn ẹ má jẹ́ kí n tàn yín jẹ pẹ̀lú rírí ó dájú ẹnìkan sáàbò ẹnìkan mọ́kọ́lá lọ pẹ̀lú rírí mò ń sọ wọn torí pé ìpapọ̀ àwọn ọmọ ìṣepapọ̀ ìrẹ́papọ̀ àwọn ọmọ tẹ bá wò àwa tójú kára wọn mọ́ tó gbé ojú kára wọn mọ́ òun ẹni bá ṣàtàn bàbá wa tẹ bá wà wọn bàbá tí wọ́n ti kú mo láwọn kéṣì sí mọ́ àndò tẹ bá bàbá tó ti kú ìyàwó kan ní Mọ́kọ́lá èkejì ní Wòrò Òdù wàhálà téèyàn máa ń ṣe láti reconcile àwọn ọmọ nígbà kú ó kọjá bẹ́ẹ̀ o torí pàwọ̀ tí ìmọ̀ kú láti fi ìmọ̀ wàhálà tí ó dálẹ̀ o bọ̀ wallahi ibi tójú bá ti kára wọn mọ́ tọ́lọ́ ní kẹ́sìn ó wà ń bẹ́ẹ̀ ẹ̀rọ ọmọ ìyàwó tí ó lọ máa sùn lọ́dọ̀ ìyálé ẹ̀rọ ọmọ ìyálé tó jẹ́ pé yóò lọ sùn sórí àga ìyàwó ẹ̀yin obìnrin ní ló dùn jù
ẹ síkì fún privacy yín, yes, Islam béèrè fún ṣé ń gbọ́ mi, but at the same time ẹ má ta kójú kára wọn mọ́ tó pé ibi kójú kára wọn mọ́ yẹn ìmọ̀ ń jẹ́ kọkùnrin mọ̀ ṣe ju pé à ń lọ lé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ jàmá mùsùlùmí, torí pé ṣe rí ẹ̀mí wa yìí ẹ̀mí tó lágbára ni o. Nígbà tí èèyàn bá ń lọ inú ilé ẹyọ kan tó fẹ́ jádálé, ó fa pọ̀nmọ́ wà ń bẹ̀, kíní kan wà ń bẹ̀, ṣe rí lọ́pọ̀lọpọ̀ ìgbàbí tó bá ti kára wọn mọ́ irú injustice báwọn kì í sábà ṣẹlẹ̀, nítorí pé bọ́ba yóò mú ọ, ọba yóò tiẹ̀ mú ọ. Ẹ̀yin obìnrin ṣé kò yẹ ká sì máa sọ̀rọ̀ yìí lójú wọn o, àbáṣe lálùpọ̀ àwọn ọkùnrin nìkan ni wọ́n ní ọ̀tá fàsókè yìí ló borí, bọ́ba yóò bá rí ọ tòun rí ọ. Àwa product ilé bá ń là wá á dẹ̀ enjoy ẹ̀. So privacy oníkàlùkù wà bọ̀ ilé àgbo ló dáa, ẹ má sàfúnra yín, àrè sáfara kí mo wí o, àrè sáfara kálukú wọnú flat ẹ lọ, kálukú wọnú apartment rẹ lọ, as the case may be. Ẹ jẹ́ àwọn ọmọ nara wọn, ẹ jẹ́ àwọn ọmọ kan gbéra wọn ṣubú, ẹ jẹ́ àwọn ọmọ ẹ jẹ́ kan mẹ́ran lórí oúnjẹ ara wọn. Má sáré bọ́ta ìyá pé gíní má sáré bọ́ta ẹ̀kọ́ ni ẹ jẹ́ àwọn ọmọ kọ́, ẹ jẹ́ nìkan ó jẹ ọbẹ̀ tí ẹ̀ tán kó wá lọ fá ọbẹ̀ títí ẹlòmíì ẹ mọ̀ ṣe wà sí nítorí àwọn ẹ̀kọ́ yẹn èèyàn ò lè kọ́ sùkú, ọ̀rọ̀ gan lè mọ̀kàn lálùkọ́. So irú àwọn experiences bẹ́ẹ̀ yẹn tọmọdàgbà tí ò bá ní, kò ní native intelligence, kò ní láfaradà, kò ní gbọ́n. Àfáà kan wà níbí wọ́n mẹ́rin nígbà tí wọ́n sọ̀rọ̀, èmi àti wọn jọ ń sọ̀rọ̀ wọn bí wọ́n ṣe kọ́ àwa, mo wá rí bó ṣe ń ká wọn lápẹ́ bí wọ́n ṣe pé mi. Ìgbà míì bá ṣe kọ́yàn yẹn ó máa ń nípa nínú bí yóò ṣe máa wo nǹkan àti bí yóò ṣe máa wà. Tẹ́ bá wo nínú nǹkan tá à ń crave fún ní ìsinmi pé à ń crave pé àwọn ọmọ wa ọgbọ́n àtinúdá tó ń pè ní native intelligence pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní in tó fà bá a ṣe ń train wọn ni in tó dẹ̀ ń fa ìfàsẹ́yìn ń bẹ determination àwọn obìnrin àbí ètè àwọn obìnrin láti sọ pé àṣàfẹ́ ríra wa ni kí lè fẹ́ ríra yín fún. Sódìjọ́ ọkú ìyàwó míì àti ìyáálé lọ́jọ́ ọkú wọ́n mú wọn papọ̀ pé ẹjọ́ mọ́ gbénú fúláàtì wọ́n wá dọ̀rẹ́ ńgbà yẹn lọ́jọ́ nígbà tọ́kọ́ kú. Wallahi al-azim àwọn family náà decide mo wà ń bẹ́, àwọn family ní a lè máa wá bẹ̀ nǹkan tó máa wá bí ìwọ ìyàwó máa kó bọ̀ ń bí, ìwọ máa lo yàrá tọkọ ń lò, wọn ọjà tó sùn mẹ́rin àtọjọ́ mẹ́wàá fi parí. Gbogbo tó ń dà wá láàmú nígbà tọkọ wà lórílẹ̀ ayé kí ló fà tá àyànjú ẹ̀. La yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Tí ìbálẹ̀ mi kún fẹ́ yan ìyálé mi jẹ, tí ìyálé mi náà lẹ́yìn mi kún fẹ́ yan mi jẹ, tí ìjàmbá wà ń bẹ̀ kájọ parí ẹ̀ láàrin ara wa, èyí tàbá lè parí ká sọ fọ́kọ wa kó bá parí ẹ̀. Abẹ́ Ọlọ́run ọba orí pípé kọ́lọ́run sí fáwọn ọkùnrin náà. Ọkùnrin míì tó yẹ kó parí ìjà gan, òun náà ni ó tún máa ṣe rúsídà wàhálà ta nínú yẹn. Èmi dẹ̀ máa ń sọ túláàsì kan níyàwó méjì o. Ẹ̀yin brothers àwọn oníyàwó kọ̀ọ̀kan wà láàrin wa, ìfẹ́ máa dákọ̀ wọn ni tẹ́gbẹ́ ilé ayé wọn ń tò. Kápéyàwó méjì ní ó bá jẹ́ kó darúgbó ọ̀sán gan, kápéyàwó méjì ní ó bá jẹ́ òfàfin lẹ́yìn ìgbà tó ti yíran mọ́ra fẹ́yọ̀ kan. Ṣé oníyàwó kan náà ń bẹ lálìjẹ́ náà? Ó méjì náà tí formation rẹ bá ti dúró, kápé 3 yẹn ni ó dúró sórí formation tó fi ń win ni. Méjì ti wà kí nìyẹn 1 2 gbogbo ẹ̀dẹ̀ ń lọ 3 kan wọlé báyìí aláwẹ̀ kan rú kí inú kóra rẹ̀ sí wàhálà sí. So dodo rẹ̀ mo bí Ọlọ́run bá kí ó rọ̀ wá lọ́rọ̀ kó sì ṣe ní rọrùn fún wa. Ẹgbẹ́ bí tí mo ti lọ ní pé táwọn ọmọ bá ti dàgbà náà review gbọ́dọ̀ máa wáyé. So inshallah bọ́n bá ṣe ń grow yẹn a ní ìtorí pé ọmọdé ọmọ kékeré ní tó ń bá ti ń kọjá 7
àbí tó bá ti tó 7 tó bá ń pe mọ́mí ẹ̀ ló kọ nítorí pé nísìnyí ó lè yáyàn lára láti pè ìyàwó èèyàn ní títí nísìnyí ìyàwó tèmi máa ń pè lórúkọ but àwọn ọmọ mi tán ti dàgbà ó yé wọn pé àwọn ọ̀dọ́dọ̀ pé ṣe bóò lọ́wọ́ ṣe pé ìyàwó mi ní Dásọ́lá kìí sọ orúkọ ẹ̀ o mo fi ṣe sàárà ni o but conveniently èmi ò rí bá ń pè Dásọ́lá wá mo fi ń dọ́là ní ọba kìí mú jẹ ẹnìkan sọ pé mo disrespect oh serious ọmọ tí mo jùlọ fífi tó sì pé mi náà mò ń tọ́jú rẹ̀ kí n wá ní bá ń pè Dásọ́lá wá ìfẹ́ ni pé lọ bá ń pè Dásọ́lá wá kí ni wàhálà tó rẹ̀ ṣùgbọ́n ṣé ọmọ mi tán ti dàgbà bí irú àwọn àfáà yìí ṣé wọ́n wá dọ̀rọ̀ pé Dásọ́lá bí Ọlọ́run ní jó rẹ̀ wọn bọ́fẹ́ mọ́ ó yí àwọn bọ́ ọmọ tiẹ̀ tó ń bá fẹ́ pè pé tó ń bá ọmọ ẹ̀ kékeré ti pè rí pé ti lé wálìdì pé subhanallah ọmọ rẹ̀ pè ló kọ pé wálìdì ń pé ọmọ 3 years kí lẹ̀sẹ̀ tọ́ dá bọ́mí tó ti pé 7 tàbọ́ jọ́rọ̀ ẹ̀rẹ́ ní kí lásọ fún má sọ bẹ́ẹ̀ mọ́ o mú mi lèyàn máa ń sọ gbogbo ẹ̀ training ni gbogbo ẹ̀ dẹ̀ ṣe manage wọnú ara wọn because tẹ́ ẹ bá ti review gbogbo ẹ̀ dúnà kò ní dùn gbogbo ẹ̀ máa dull umu àbú kò ní dùn yóò wà monotonous umu ń pè ọ àbú ń pè ọ bọ́ ẹgbẹ́ ẹ̀ máa fi sílẹ̀ kọ̀ọ̀kan lọ́ba ń pè kíní wá lọ́ba ń pè kíní wá gbogbo àwọn kíní yẹn èyí ò rò papọ̀ ní fi máa ń dùn mo máa ń sọ fún ẹgbẹ́ o ẹlòmíì tó bá ṣe é ṣe ti bá táyé wá ó táyé kankan wá máa o èyí tó wà yìí ló dáadáa ẹ̀yin mú ṣe ń gbọ́ kò sáyé kankan tẹ́gbẹ́ tí bá tó táyé wá ó táyé wá èyí tàjọ ń lò yìí try kó lò kó dùn ni o èyí tó ń kálukú bá fi lò tọ́lọ́wọ́ sọ pé ó pajú dé báyìí tó bá ti kú ó parí nù o kálukú enjoy ara ẹ̀ o lọ́nà halal kí mo ní kálukú ṣe ẹ̀yin obìnrin enjoy marriage yín o ẹ try kẹ́ enjoy rẹ o lẹ́yìn ilé ìsàárè ló kú o ọ̀nà àlìkẹ́ àmà sí jìn kálukú ó tètè ṣe tí ó ṣe àbẹ̀ Ọlọ́run Ọba má fi jọ kú wá tò sí o à ń bẹ náà ni o gbogbo tó bá sì rí kó jẹ́ Ọlọ́run sáyọ̀nú sí wa barakallahu fikum ṣé ká gbàbéèrè ní àbíká ẹjẹ́ ń kàbéèrè àwọn obìnrin torí Ọlọ́run Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. As we are advised to always appreciate our husband when they discharge their responsibilities, and we always do, please can you advise our husband to also do the same? Ó ṣe pàtàkì o. Nínú tí kò dá, òun ni pé ká máa dúpẹ́. Ẹ jẹ́ á máa dúpẹ́. Ànábì wa sallallahu alaihi wasallam, Ànábì ní man lam yashkur an-nasa lam yashkur Allah. Ẹni tí ìbá dúpẹ́ fún yàn wàláhì kò ní ma Ọlọ́run bá dúpẹ́ fún. Náà ọ̀nà wo ni àwọn ọmọ àgbà dúpẹ́ fáwọn ìyàwó wa táwọn bá ti dúpẹ́ fún wa inú mi dùn pé ó mú yẹn Ọlọ́run bá ní lékún àlùbáríkà yín àti gbogbo wọn náà ẹgbẹ́ wọn establish pé gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbà wá ní márùn pé ká máa dúpẹ́ táwa náà bá ṣe dáadáa káwọn ọkọ wa náà ká máa dúpẹ́ wàláhì bó ṣe kó rí nìyẹn. Anabi sallallahu alaihi wasallam Anabi la yanzuru Allahu ila imra'atin la tashkuru li zawjiha wa hiya la tastaghni anhu. Ọlọ́run ọba ò ní wo obìnrin kan tó bá di alkiyama obìnrin wo lọ́lọ́run ọba ò ní wò obìnrin tó yẹ pé kì í dúpẹ́ fọ́kọ rẹ̀ wa hiya la tastaghni anhu tí ò bá sì rí tọkọ rẹ̀ fi ń ṣe ilé ayé tí fi ń dá sí ilé ayé rẹ̀ kò lè tẹ̀síwájú kò rọrọ̀ táyọ̀ ọkọ rẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kò appreciate ẹ̀. mo tún rán yín létí lẹ́ẹ̀kan sí ẹ̀yin obìnrin wa nínú ẹ̀ṣẹ̀ tó tóbi ni pé kéèyàn má máa appreciation o ọkùnrin tí bá ń san bills ṣe pé mo ṣe máa ń sọ nìyẹn ọkùnrin tó bá ń san bills ìtumọ̀ ẹni pé ó ń rọ oúnjẹ lé ó ń sanwó ọ̀nà ó ń sanwó iléèwé ọmọ ó ń sanwó ọkọ̀ tí wọ́n wọ̀ lọ ó ń sanwó madrasa
ẹ̀yin náà ti mọ̀ pé tẹ́ ẹ bá ti sọ pé nǹkan báyìí ló kàn tí ò bá ti sí ńlẹ̀ wọn ó padà ṣe ẹ máa dúpẹ́ fún wọn o nítorí pé ẹni tó kàn ló máa o ẹlòmíì òun àtọkọ rẹ̀ òjọ́ sọ ní 50-50 bọ̀ yìí tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ rẹ̀ náà nìyẹn o kò sí wátàwá àròjọ ń forí rọ bẹ́ẹ̀ náà ni ẹni tó ń wá rí tiẹ̀ nígbẹ̀fẹ́ kó máa dúpẹ́ o ẹni tí ò bá ti dúpẹ́ oore ọlọ́run tí ń bẹ lọ́wọ́ rẹ̀ máa ń bọ́ọ̀lẹ̀ ni o ọlọ́mọdé oore ọwọ́ bọ́ọ̀lẹ̀ o mo tún ra yín létí padà bẹ́ẹ̀ arábìnrin kan wọ́n ní oní kí ló ń fẹ́ máa dúpẹ́ fọ́kọ ọ̀hún sí ibi responsibility rẹ̀ ní í ṣe obìnrin tó bá sọ bẹ́ẹ̀ obìnrin tí ò máa ti ń sọ ní o èèyàn máa ń dúpẹ́ ní o torí pé tá a bá ti ń dúpẹ́ oore ẹni máa lékún ni àbí bẹ́ẹ̀ kọ́ ni a máa dúpẹ́ fún èèyàn a sì máa dúpẹ́ fọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ eléyìí ṣe pàtàkì ẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣe wallahi nínú dúpẹ́ èmi tí mo sọkùnrin nígbà míì tí n bá gbọ́ nǹkan míì àbí tí n bá rí nǹkan míì àbí tí n bá dá sọ̀rọ̀ míì mi ò ní délé sọ ṣùgbọ́n màá wá appreciate àwọn ìyàwó mi ẹ ṣé o tẹ́ ń fi mí lọ́kàn balẹ̀ o mo mọ rírì yín o statement yẹn bó ṣe mọ yẹn máa máa jèrè rẹ̀ fóṣù márùn mi pé mo délé mo kọ́ ẹ̀ṣẹ̀ o ta ló dé mo ní wàhálà àwọn ìyàlẹ̀ mo ní ẹ̀ṣẹ̀ wọ́n lè ń tọ́jú mi o mo máa ń sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ àwọn èèyàn sọ pé ẹ̀ ń tọ́jú ẹ dákun ṣé orí wọn wú àbí kò ní wú ẹ jẹ́ àgbà pàǹsì family meeting ṣé bí mi là á fà yín bí mi ṣe máa ń ṣe ló ń gbà náà ìgbà míì tí bá gbọ́rọ̀ mi bóyá wàhálà kan wà tí mo dá sí tí bá délé màá ní ṣe o tẹ́ fún mi ní wàhálà o tó máa ní kí ló dé àbò máa ní èwo ló kàn ń bẹ̀ ìwọ fún mi wàhálà because àṣírí àwọn mùsùlùmí ló ń bẹ lọ́wọ́ mi ní tú fún ẹ̀ ní ọ̀sán gbogbo pé ó ṣe mo dúpẹ́ o mo appreciate ẹ o fún mi ní wàhálà o tó fi dórí àwọn ọmọ alìmórí wọn ní kú sẹ́ a máa mú orí oníṣẹ́ ya bá a ṣe ń bá wọn wípé kán sọ pé ebójúṣe wa là ń ṣe bẹ́ẹ̀ náà ni à ń advice àwọn náà tàà sí bá wípé tí wọ́n bá ń ṣe tó bá ń dán mọ́rán ẹ jẹ́ dúpẹ́ ẹ má jẹ́ kí n tàn yín jẹ oúnjẹ tẹ́lòmíì kó jẹ inú rẹ̀ ò dùn ìyàwó tí ẹ ṣe oúnjẹ ó dùn ó lábọ́ wọn bí ẹlòmíì dá ẹlòmíì ta ni ó ti jẹun ṣùgbọ́n torí ìsọnù ìyàwó rẹ̀ rò pé ikùn rẹ̀ ọ̀fẹ́ pé ikùn rẹ̀ pé inú rẹ̀ ọ̀fẹ́ ni bá ń bu kónkóló irú ẹ wá o àìrìn jìnnà láìra bukí ọ̀kẹ́rẹ́ o pé sí ìwọ̀n á ní ìjẹ́rì tó bá ti wá bú kónkóló àfọ́ ọ̀jẹ́ tá àfá bá ti dé ṣọ́ọ̀pù ọmọ bá ń rọ́ka ìyàwó ní impression pé ọkọ̀ ẹ̀jẹ̀ ń pọ̀ bọ́ ìntọ́kọ̀ ń jẹ nílé mùsíbà lọ́kọ̀ ń jẹ ọkọ wá wò pé òun ọ̀rá máa fi omi lò bẹ́ẹ̀ ni ebi tó ń ṣẹlẹ̀ yìí ọwọ́ pé ìyàwó tiwa ò waste owó wa ìgbà tí wọ́n bá wà nú oyún nìkan lọ́kà máa ń ní kókó oyún náà sì ní àwa náà ní àṣesábàbí ẹlòmíì sì ní àtìgbóyún àtìgbà tó tí ò sóyún ọkà rẹ̀ ó dáa ẹ jẹ́ appreciate ẹ̀ àwọn nǹkan yẹn mọ́ ìdíkà fojú kéré kíyàn lóòdé kíyàn jẹ sẹ̀mó tó ní kókó kíyàn ní my dear yóò dáa fún ọ sẹ̀mó kan mọ̀ jẹ bá ń ro sẹ̀mó mi dúdúrú àwọn nǹkan yẹn wàláhì kò sí ẹni tó bá ń ṣe dáadáa tá a bá ń kí inú rẹ̀ máa ń dùn ní torí pé ọlọ́run bá ṣàkóòrò ọba tí máa ń dúpẹ́ ni so aspect yìí àwọn obìnrin wọ́n máa ń wò pé àwọn ọkùnrin aláàkínbẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ kí a ṣe àtúnṣe kọ́lọ̀ọ̀bà kó tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe barakallahu fikum. When a woman that has miscarriage, will she also continue as-Ṣalāh, or is it istihādah, or we count it as nifas? Obìnrin tó ní miscarriage obìnrin ọ̀nà méjìlá gbà wò. Ọ̀nà alákọ̀ọ́kọ́
tó bá bọ́ sí ẹ̀yìn oṣù mẹ́rin àkọ́kọ́ tó wà ní hadith Abdullahi ibn Mas'ud radiyallahu anhu tánàbí sọ wípé tó bá ti pé 40 ọjọ́ kìíní ìkejì ìkẹta ẹ̀mí ó ti wà ń bẹ̀ ṣánáti hadith yẹn a jẹ́ pé gbogbo miscarriage tóbìnrin bá rí lẹ́yìn oṣù mẹ́rin believe ni pé ọmọ ti wà formed dé level kan ẹ̀mí dẹ̀ ti wà ní ara ọmọ yẹn in that case ẹ̀jẹ̀ tí ń jáde tó ń tẹ̀lé yẹn nífàsù ni ó máa jẹ́ ṣóyé yín nífàsù ni ẹ̀jẹ̀ yẹn bí ẹ̀jẹ̀ pé obìnrin bí máa ń lé ṣe pé ẹ̀jẹ̀ nífàsù dandan kọ́ ni pé kó pé 40 days mo rò pé mo ti ṣàlàyé ilé láì mọ ìgbà bí nífàsù ẹlòmíì láàrin ọ̀sẹ̀ kan ó ti dá ẹ̀jẹ̀ bí máa ń lé lòmíì láàrin ọjọ́ mẹ́wàá ó ti dá tẹlòmíì sì ní ọjọ́ mẹ́ta àkọ́kọ́ yóò fi wá ọjọ́ méjì míì tí ó tẹ̀lé kò ní wá àti sọ̀dájọ́ rẹ̀ pé gbogbo ọjọ́ tí ó bá ti ń wà nífàsù nù gbogbo ọjọ́ tí ò bá ti wà ọjọ́ tẹ ẹ mọ́ nù ẹ máa wẹ̀ ẹ máa kírun kéèyàn wá máa lọ kó máa yípo láàrin ẹ̀ báwọn láàrin 40 days àkọ́kọ́ kò sí tó burú bẹ́ẹ̀ ṣóyé tó bá ti kọjá 40 days yẹn ni ó ṣẹ̀ṣẹ̀ wá di istihadọ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ wá di ìdájọ́ ẹ̀jẹ̀ tí ó ń wá lásìkò tí kì í ṣàsìkò rẹ̀ ẹ dákun ṣe àlàyé yìí yín ilé lákọ̀ọ́kọ́ tó bá ti wá jẹ́ pé ẹ̀jẹ̀ tí ìgbà tóbìnrin yẹn ìgbà tó lose ọmọ yẹn tó ní miscarriage tọ́mọ yẹn ò bá ti tó sùn mẹ́rin ẹ̀jẹ̀ tí ń wọ̀n yẹn dámù fasad ẹ̀jẹ̀ tí ò nídàájọ́ pé kóbìnrin má kírun ni kò nídàájọ́ pé kọ́kọ́ rẹ̀ má sùn máa ṣùgbọ́n obìnrin wa máa ṣàkíyèsí nǹkan kan sọ wá sáwọn àsìkò rẹ̀ tó bá wá sásìkò a jẹ́ pé ọlọ́mọ àsìkò pẹ̀lú ẹ̀jẹ̀ èyí tí ń jáde látara in tó ṣẹlẹ̀ lára tí ò bára sábà àbẹ́ẹ̀kọ́ tó bá lọ́mọ àsìkò yẹn obìnrin ó dúró pé àsìkò nǹkan oṣù òun lélẹ̀ bọ̀ tó bá ti jáde kó nú àsìkò yẹn yóò máa treat rẹ̀ ní treatment pé gbígbà tí ẹ̀jẹ̀ kan jáde lára èèyàn téèyàn ò mà jí yóò máa fọ ara rẹ̀ yóò sì máa tó bá yẹ pé ní tó pọ̀ ni yóò fi nǹkan kan sí ààyè ibẹ̀ tí ó máa fi di tó bá ti sàlù àlá yóò máa kírun lọ náà ni ìbá máa jáde ìbá àṣẹ dá so eléyìí ni ìdájọ́ so ìdájọ́ wà láàrin pé kọ́mọ ti di pé ó ti pé nínú ìyá àbí wọ́n ti fi ẹ̀mí sí àti kí wọ́n tó fi ẹ̀mí sí ọmọ lára mo lérò pé àlàyé yẹn yé gbogbo wa wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk barakallahu fikum wa jazakumullahu khairan